Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Orí mi ò fariwo, ẹ má pariwo lé mi lórí. And for those of you that did not ask of me yesterday, ẹ̀yin náà, Ọlọ́run náà, ẹ̀yin náà, Ọlọ́run náà, kindly help me to share. Àwọn tí ìyá wọn lọ sẹ́wọ̀n ti dé, àti lọ jẹ̀wà, àti dé. Share. Hello, my neighbors. How are you doing? Are you feeling okay? If you're feeling okay, take it well, okay. Never forget if you wanna be sober, I can balance yen. And you boadugo, and level with a madugo. If you fact that I read a seed before, for Canada woman, over a sugar. Any someone. Temtemola. I went to do something. And this chat is for it's not for non-fracas people. So if you don't know fracas, excuse yourself. Don't ask me question though. Fracas nation. Why is Moby? Ẹ̀yin fracas máa gbọ́ súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni tọmọdé tàgbà wọ́n mọ̀ yìí mí nílé wọ́n tún mọ̀ yìí mí lóde ìwà ìrẹ̀lẹ̀ èyí tí mo mọ̀ wọ́n wù láyé fi pọ́n mi lé ẹni èní ni Monday inú mi dùn ẹ̀wọ̀n pé máa ń wà off lane. Wọ́n ní ká sáré wá ṣe nítorí èjì tóró ọ̀rọ̀ ni ẹ ò ní ẹran fún ìyá yín ni wọ́n ṣe kí ni mo gbọ́ yẹn wọ́n rán cháàjì ìyá yín fún mọ́dà ṣé mo gbọ́ wíìrì àwọn bíbí Ọlọ́run wèrè yín ló pọ̀ jù chàchàchàchàì nítorí ẹ̀kan tì mọ́nú ọgbà wèrè òun ló pọ̀ jù nù yín Ọlọ́run bí kí téèyàn bàjẹ́ bí kẹ́ ṣáà jáde kẹ́ lè fi yan kẹ́ lè yọyàn bí ẹ pààrọ̀ àga pèlè lẹ́dùnmarè ni let me make it in fact ẹ bá mi share show yìí mo máa sọ̀rọ̀ ráńpẹ́ mi ní pẹ́ ń bíbá ẹ bá ń chia gbogbo yín lẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní last year July àbí ẹ mọ̀ sí àbí nǹkan kan tèmi máa sọ tí máa fìdí ẹ̀ múlẹ̀ tí mi ní jẹ́ kó pẹ́ rárá anything tèmi bá ṣe tó bá ti jẹ́ lórí ọmọ mi tó bá ti jẹ́ ní orí ọmọ tèmi Abídèmí tí mo fi ikùn tèmi yìí gbé tó mú ọyàn gbáyà mi má ṣe over and over nǹkan tó bá máa tẹ̀yìn ẹ̀ jáde ni kó tẹ̀yìn ẹ̀ jáde mi dẹ̀ ní feel anyhow tó bá ló yá ó yá ni tó bá dẹ̀ ní kó yá náà déédéé ni ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run lọ́ba aláàánú abẹ́gbọ̀ ẹ la etí yín kẹ́ máa gbọ́ mi tó bá ló yá ó yá tọ́nà bá fọwọ́ sí tó bá ní kò yá náà ni tó bá ti já tọwọ́ Ọlọ́run ni anything tó bá ṣẹlẹ̀ sẹ́dá láyé tó bá ti já àti ọwọ́ Ọlọ́run ló ti wá ẹ dákun láṣẹ lórí mi bẹ́ẹ̀ ni mo sọ àlọ́ṣọ́lídé àtúpadà ìyẹn tún kọ́kọ́ ara fàájì ni ààrẹ ẹ̀gbọ́n mo sọ pé ó ti ṣí lójú mi kò sí nǹkan kan tó ń jẹ́pọ̀ ìtàṣí ó ti lọ finally tó ẹ sọ pé ó ti lọ
kò sí gìrì kó ọmọ ológo òfò a tún gbà tẹ̀rín tọ̀ yàyà ní pápá mo tún bá wọn ṣeré mo tún fún wọn ní ọ̀gìn èmi lórí àwọn ọmọ tèmi ò ní ṣerú ẹ̀ mọ́ nǹkan kan tó jẹ́ kókó ni pé bẹ́ẹ̀ mi Àṣàkẹ́ ṣe máa sọ ó stop àbí ò stop ṣó o ní ọmọ mi lára mọ́ àbó ò ní lára ó ṣáà stop judgement tèmi nìyẹn court ìdájọ́ tèmi òun nìyẹn anything else tó bá ṣẹlẹ̀ ó lọ fáàfáà ìyẹn ò kàn mí mọ́ nǹkan tèmi fẹ́ ó ṣẹlẹ̀ nǹkan tèmi fẹ́ yẹn ó ṣẹlẹ̀ lórí ọmọ mi àkọ́bí mi tí mo jìṣẹ́ jìyà lé lórí mo ṣe pẹ̀lú full chest mi ni ó dàgbẹ́ tí ń ṣeré ó dìgbà tí n bá para mi àbí torí mi ìwà online máa pariwo pé mo fẹ́ para mi àbí ẹ̀rí gbogbo nǹkan tí olúwẹ̀rí ṣe torí mi ìwà online ń pé mo fẹ́ para mi mọ̀ pé ó dùn mí àbẹ́ mọ̀ pé ó wà fẹ́ ti ọmọ mi ó lè sunkún àbòsí ń pariwo ìyá yín lọ ẹ̀wọ̀n tí ìyá yín bá lọ sẹ́wọ̀n ọ̀lídé ni mi ní bíìlì kọ́kọ́ tí ń fẹ́ sùn ẹ gbà bẹ́ẹ̀ ká tó wà sọ pé ìyẹn ò kì í ṣe portion tèmi ojú tèmi ti red mi rí nkẹ̀kẹ̀ mi gbọ́n nkẹ̀kẹ̀ ẹ wá ń gbọ́ mi rí nkẹ̀kẹ̀ mi gbọ́n nkẹ̀kẹ̀ bá rẹ̀ ní àbòsí yín láti èrè títí wọlé sí ẹ̀ nǹkan tèmi ṣe mo ṣe pẹ̀lú àyà tèmi náà ara ń ta wọn bá ṣe ń gẹ́rí yẹ́nì ìdílé dídí lérí ilé kààbò sí ẹlẹ́ṣẹ̀ ló máa ṣe ẹ̀sìn ó gara ẹlẹ́ṣẹ̀ ló máa ṣe ẹ̀sìn bí ìtì ẹ̀ mú rí pàṣọ mọ́mọ́ yẹn wọ́n ti kọ́kọ́ fẹ́ jojú wa kọ́ lóhun tó jojú wọn gẹ́tìgẹ́ máa tún lọ tẹ̀rín tọ̀yàyà náà fúliwẹ̀lì pé nǹkan tí mo ṣe yìí torí ọmọ mi ìfẹ́ kọ́mọ mi parẹ́ ó dá ìpẹ́ mọ nǹkan tẹ́ ra wọlé mi ìfẹ́ kọ́mọ mi ṣe kíni mi ìfẹ́ kọ́mọ mi ṣe rẹ̀ ní jàǹbá abiyamọ ni mi ẹ pàtẹ́wọ́ fún mi ẹ jẹ́ máa rátẹ́wọ́ yín bẹ́ẹ̀ ẹ jẹ́ máa rí àtẹ́wọ́ yín ẹ pàtẹ́wọ́ fún mi abiyamọ ni mi wọ́n ní abiyamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má ta ti wéré mo ta ti wéré àtijọ́ tẹ́ ti ń bú mi mo dá yín lò àbí mo jáde lọ́jà jábíàmọ́ mi ò lè mi ò lè regret anything nígbésí ayé mi ẹ̀jẹ̀ rẹ́rìn kà nǹkan tó bá máa ṣẹlẹ̀ àkọọ́lẹ̀ ẹ̀dá láyé ọwọ́ Ọlọ́run ló wà ẹ máa gbọ́ mi kan tó bá tẹ̀yìn ẹ̀ bọ̀ ohun Ọlọ́run bẹ́ẹ̀ bó ṣe máa jẹ nìyẹn ẹ bá pariwo wọn ní ìyá yín pààyàn ìyá yín ṣe ta ló pa ta ló ń sọ̀rọ̀ ẹ ti crazy lórí blow up you na don meant yo ó máa lọ dáhùn nínú rẹ́kọ̀dì pé àwọn Ìgbà Ọ̀rúnmìlà wọ́n fọ́ gbogbo ìgbésí ayé Olúwẹ̀rí kátakàta wọ́n fọ́ jábàjábá Ọ̀rúnmìlà ọlọ́mọ jọjọ Ìgbà Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà wọlé tí wọ́n tógun tìjà wọlé tọ̀yìn wá mo lè ṣe gbogbo nǹkan lé ayé ìtorí àwọn ọmọ mi ì tí ì mọ nǹkan tí mi ò lè ṣe mi ì tí ì mọ nǹkan tí mi ò lè ṣe torí àwọn ọmọ ẹ bá bú mi láti ní ìdọ́là mi ò rí yín mi ì mọ yín ó ti já àwọn ọmọ mi tí ń bá rí má rí lògùn má mọ̀ wọ́n ti ní pé òtún ló máa ń ṣẹ̀wọ̀n rárí òwe yẹn náà ni ẹlẹ́nu òun ló máa ń jẹ̀yà ẹni tó ṣẹ̀
Abẹ́gbọ̀n bó ṣe máa ń jẹ́ nìyẹn. Èmi o, gbogbo nǹkan tẹ́mi bá ṣe mi ò ní kó jẹ. Ṣe for a reason. Tó bá lè fẹ́ lọ wá. Àtàwọn alábòsí, àwọn ògbénú òkùnkùn tá fà sí mọ́lẹ̀. Tó bá yóò bá rí tó kí ọrùn wù ìwọ tó yẹ pé ìyà tó máa jẹ wọ́n dé sínú kúlà. Dé sínú kúlà fún ẹ. Wá jẹ sọ́nà bá yà. Ẹ jẹ́ ń set the street. Ẹ má fọ̀. Ẹ má fọ̀. À ń lọ ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ni. À ń lọ ilé ẹjọ́. Ẹ̀yin tèmi bá bá yín pé ẹjọ́ ti dé. Ẹ mọ̀ pé ó ti ṣẹlẹ̀ nìyẹn. À ń lọ ilé ẹjọ́. In so much. Màá dẹ̀ máa bó bá ṣe ń lọ, a máa já yín díẹ̀díẹ̀. Pọ̀ ẹjọ́ wà. Ẹjọ́ wà ńlẹ̀. A dẹ̀ máa lọ ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó. A dẹ̀ máa wo bí tó máa já sí. Àfi tọ́lọ́run ò bá kí ń ṣe Ọlọ́run lókè nìkan ló kù. Àfi tí Ọlọ́run bá wò pé nǹkan tọ́mọbìnrin yìí ṣe fún ẹ tó ní ẹbí ẹ lára, tó parọ́ mọ́kọ ẹ, tó parọ́ mọ́mọ ẹ, tó ṣe oríṣiríṣi láti fi ní ẹ lára, láti fi gbẹ̀mí ọ̀tá ẹ. Àfi tọ́lọ́run ò bá rí. Ọlọ́run ò kì í ṣèkà. Ọlọ́run ò dẹ̀ sign membership pẹ̀lú anybody. Ẹnikẹ́ni bá ṣe máa pe Ọlọ́run, àwa náà ṣe ń ké pé. Ọlọ́run dẹ̀ máa ń wo ẹjọ́ kó tó dá. Kò sẹ́jọ́ tá dájọ́ ayé yìí lè dá fẹ́mi Àṣàkẹ́ tó máa dùn mí. Bí ò bá kí ń ṣe ìdájọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, èmi wá sọ fún yín, ẹ má fọ́ fún gbogbo nǹkan tí anybody bá ń sọ. Wọ́n náà ń jẹ́ kíní kọ̀ọ̀kan. Olúwa mi o. Yes, my Lord. Bá ṣe máa lọ sọ nìyẹn. Bá ṣe máa lọ sọ ni ẹnu máa fi sọ. Depression ò sí fún mi. Time yẹn ti kọjá. Time tí mo gbèrò àti gbẹ̀mí ara mi yẹn. Ó ti kọjá. Tí mi ìbá ṣe èyí tó máa dùn mí jù bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Because mi ò mọ bó ṣe máa feel comfortable kó máa ní ọmọ làkejì ẹ lára láìṣẹ̀ láìrò ẹ̀ tí mi ò bẹ ní ẹjọ́. Mo fẹ́ mọ nǹkan tán bá ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Tó ń dùn mú ẹ, ìwọ feel pé tó bá tanná kámẹ́rà ẹ, ó wà lẹ́yìn kámẹ́rà ẹ. Wà á máa báyé èèyàn jẹ́, wà á máa báyé èèyàn jẹ́, inú ẹ ń dùn, àwọn kan máa tì ẹ́ lẹ́yìn. Ó máa tún bọ̀ tán ẹ̀. Inú ẹ dẹ̀ ń dùn. Ó dẹ̀ ń ṣe, ò ń ṣe lóní kíkan torí káwọn kan lè praise ẹ. Torí pé inú ẹ ń dùn sáwọn kan, wọn ò wá lè sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ pé òun bá yí ẹnìkan jẹ́. Tí mi ò dẹ́ ẹ lóhùn rí. Ní ọjọ́ kan péré báyìí mi fi dẹ́ ẹ lóhùn. Ó mọ̀ pé ó sún mi kan ògiri. Ìwọ ò mọ̀ pé ó sún mi pé kí n lè para mi ni. Ṣó ò mọ̀ yẹn? Ó mọ̀ yẹn. Ẹjọ́ pọ̀ tá a máa rò. Ẹ̀yin tèmi ẹjọ́ pọ̀ tá a máa rò. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé sálárì ẹ̀nà ni mí. Ẹjọ́ pọ̀ tá a máa rò. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ọ̀nà méjì dẹ̀ ni. Wàá ro títí ẹ. Ọmọ mi náà bẹ̀ ro títí ẹ. Ọ̀nà méjì yẹn òun ló pèsè. Ìwọ ò ṣe jáde kó wá sọ pé àwọn popo wá gbé ẹ. Àbí ẹrẹ́ mi kẹ́mi jáde kí wá máa pariwo kiri pé wọ́n gbé wọ́n tì mọ́lé. Mi ò ní pariwo. Wọ́n ni. Bẹ́ẹ̀ ṣe ti wá sáàvù èmi ní ti tèmi báyìí lánàá. Látọ̀dọ̀ tiẹ̀ wọ́n ti sáàvù mi. Ìwọ náà tún gbà látọ̀dọ̀ tọmọ mi. Gàbáńdáyà kò jù bẹ́ẹ̀ lọ. Kò yé yín bẹ́ẹ̀. Ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nílé ayé yìí, táwọn kan bá rò pé wọ́n fẹ́ pa yín, tán bá rò pé wọ́n fẹ́ ṣe kíní yẹn, wọ́n fẹ́ ṣe kíní yẹn fún yín, tínú wọn máa dùn láti bà ti yín jẹ́, wọn ò mọ nǹkan tó ń bọ̀ fáwọn náà o. Ọlọ́run má jẹ́ ká tẹ́ní tìkà. Ọlọ́run má jẹ́ ká bọ̀rẹ̀ ṣọ̀rẹ́ tó jẹ́ pé àti ṣubú yín ló máa wá kiri.
tíjà bá dé. Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ pàdé alágbèédá ọ̀rẹ́. Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ bá èèyàn kan lo inú kan kó jẹ́ pé bí tọ̀tá yín máa ṣe ta lóyún tó máa wá kiri. Ẹ má pàdé irú ọ̀rẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá ti rí sign, tí ẹ bá ti rí red flag yẹn, ẹ bọ́ bàtà yín kẹ́ papọ̀ báyìí. Eré tètè òun ni kẹ́ sá fúnrú àwọn ọ̀rẹ́ òfò tí mo bá pàdé lórí social media. Àwọn kan tá a fi inú kan tọ́, tá a fi ẹ̀yìn tọ́, tá a lonú kan pẹ̀lú, tó jẹ́ pé ìkà tán máa ṣe, tó ìjà wá dé bọ́n ṣe máa bà tiyín jẹ́, òun náà ń bá kiri. Lórí yìí pé mi ò tún ṣẹ̀wọ̀n o, jẹ́jẹ́ mi mo wà á ṣe mọ́ mi ò ṣe kò gbà ní o, àti bà tèmi jẹ́ náà ń wá. Ẹ fẹ́ wá sí online láti lè sọ pé ẹ̀ràn ìyálájà yín lọ sẹ́wọ̀n, àbí bẹ́ẹ̀ kọ́? Wàláì tó bá jẹ́ torí àwọn ọmọ mi, ẹ wò mí kẹ́ gbọ́ mi dáadáa. Tó bá jẹ́ torí àwọn ọmọ mi, màá ṣe, màá tún ṣe, màá ṣe lẹ́ẹ̀mẹwàá tí nǹkan ò ní ṣẹlẹ̀ lórí àwọn ọmọ mi. Mi ìfẹ́ kọ iye ọdún tán fẹ́ kọ. Màá ṣe, màá mọ̀ pé yes, mo ṣe. Abẹ́gbọ̀n, mo ṣe tó dùn mọ́ mi tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́ tèmi wà yìí, Yàsín, mi ò fọ́. Anything tó bá ṣẹlẹ̀, ohun Ọlọ́run bẹ́ẹ̀ ni. Ọlọ́run gbọ́. Èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo tún ṣe TikTok lánàá, mo tún bá wọn rojọ́ dáadáa lórí TikTok. Àwọn ò gbọ́ nǹkan kan. Àárín nǹkan kan. Èmi open book ni mí. What you see is what you get. I'm a moving train. Bá ṣe gbà ni. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, mo mọ̀ pé àánú Ọlọ́run ó dúró títí. Kò sí bẹ́ẹ̀ ṣe lè pètèpèrò ìka sí mi, àfi tínú tèmi Àṣàkẹ́ ò bá mọ́. Àfi tó bá jẹ́ pé mo ṣe ẹni tá à ń sọ yìí. Àfi tó bá jẹ́ pé kò ń ṣòun ló dìde ogun sí mi. Àìjẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé mo ṣẹ̀, òun ni ìmọ̀ yín lè jọ. Olúwa ò kì í ṣe èèyàn. Bí ènìyàn kọ́ lọ́lọ́run ọba. Ọlọ́run ti fi àṣẹ sí i pé àánú ni mo máa bá pàdé. Ẹnikẹ́ni tó bá wá dìde ogun sí mi, Abídèmí, Ẹ̀díjànà, ẹni tó bá dìde ogun sí mi, ogun máa bẹ̀. Ẹ̀ṣà ìmọ̀dí lọ́lọ́run máa gbélé wọn lọ́rùn tán ọ̀dẹ̀ ní bọ́m̀bẹ̀. Bẹ́ẹ̀ni, mi ò ṣe kò gbà, ó ṣe wá dogun. Mi ò ṣe kò gbà, ó ṣe wá dìjà. Mi ò ṣe kò gbà, ó ṣe wá di tẹ́mi ẹ̀ ò bá lọ sí. Mi ò ṣe kò gbà, ó ṣe wá di pé ẹ̀wọ̀n gbére. Mi ò ṣe kò gbà, ó ṣe wá di pé mi ìfẹ́ rí ní ẹ̀ látàn. Ọlọ́run máa dẹran kórìíra sí ẹ lára. Ọmọ rẹ̀, mi ò ní dárúkọ ẹ̀. Àsìkò ọ̀rọ̀ tí ẹ ò tí tó. Àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà, àwa fi padà bọ̀ fàdíyẹ. Kò jẹ́ bó ṣe jẹ́, bó dẹ̀ ṣe máa wà nìyẹn. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ má pètèpèrò ká, ètèpèrò ibi yín. Lórí yín lẹ máa fi kọ́. Ẹ kì í ṣàdájọ́. Wọn ò tí ì gbé wa lọ ilé ẹjọ́. Àbí báwo máa ṣe sọ? Adájọ́ ì tí ì dájọ́. A sì máa fa ẹjọ́. Ó jẹjà, àbó jẹyà. Olúwa mi pẹ̀lú aláyè. Ṣé ó ṣe ṣe àjẹ fún yàn àbó ṣe ṣe àjẹ fún yàn? Olúwa mi ẹ̀rọ pẹ̀lú aláyè. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa jẹ́ rí ẹ̀ bọ́ ẹ̀ ń rojọ́ kọ́ ni. Àbí tá a bá délé ẹjọ́ ṣé báyẹn máa rojọ́ kọ́ nìyẹn? Báyẹn máa ro nìyẹn. Sọ kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ̀yin tèmi o, ẹ wòran, ẹjọ́ ń bẹ nílé ẹjọ́. Ẹjọ́ ń bẹ nílé ẹjọ́. Ẹ rò pé máa wá sàn láì máa. Ó ti bà tèmi jẹ́. Ó ti bà tèmi jẹ́. Sí nǹkan tó bá ṣẹlẹ̀, a máa chẹ́ẹ̀sì ẹ̀. Ẹnu la máa fi sọ, fúrọ̀ la máa fi jókòó. Mi ì gbọ́n kankan. Èèyàn kan ò lè wà lórí social media kó lóun fẹ́ pa mí. Èèyàn kan ò lè wà. Ẹ fẹ́ bà tèmi jẹ́ ni.
ẹ ṣe títí ẹ fẹ́ bà ti tèmi jẹ́, ṣùgbọ́n Ọlọ́run ò ní fún yín ṣe. Màá dẹ̀ gba ẹ̀yin èèyàn ní ọ̀rọ̀ ìyànjú. Màá gbà yín lọ́rọ̀ ìyànjú. Be very mindful, especially friends that you don't know from anywhere. Be very mindful of àwọn ọ̀rẹ́ tẹ́ bá pàdé lórí social media. Orónú ojú tejò lọ. Toríjọ́ tíjà bá dé, ẹ mọ nǹkan tán lè ṣe fún yín. Ọlọ́run, ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n. Ẹ má ever wà fully involved pẹ̀lú yàn bẹ́yẹn. Orónú wọn ojú tejò lọ. Ṣùgbọ́n náà jù wọn lọ. Èmi kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí mi ò ní gbégbá ọpẹ́. Tó bá lọ sí A, màá dúpẹ́. Bó lọ sí B, màá dúpẹ́. Ẹ mọ̀ dí tí màá fi dúpẹ́. Nítorí pọ́mọ mi ò parẹ́. Bẹ́ẹ̀ ni. Nítorí kíni? Torí pọ́mọ mi ò parẹ́. Kálẹ̀ méjì nígbà tí gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀. Ohun rẹ̀ ò parẹ́ ni. Ọ̀tọ̀ ni nǹkan tí n bá máa sọ. Torí ẹ̀mí ṣe lè regret any action tí n bá take. Mi ò lè kó nǹkan tí n bá ṣe, mi ò lè kó jẹ. Ojú mi, torí ẹ̀ mo ṣe ṣí ojú mi tí mo fẹ́ sọ nǹkan tí mo ń sọ yìí. Ẹ bá máa crop ẹ, tẹ bá máa cut ẹ, cut ẹ. Ojú mi mo fẹ́ sọ. Anything tí ò bá ṣẹlẹ̀ ni o. Anything tí ò bá ṣẹlẹ̀, inú mi dùn pé mi fojú sunkún ọmọ. Gbogbo yòókù ìrẹ́pé ni. Àmọ́ ni kò bá ríran tán. Wọn ò bá gbé mi lọ sí Supreme. Kójú yìí tó ń gbé mi lọ yìí. Mi ò ní worry. Aya líle máa fi gbà. Mi ò fi ojú sunkún ọmọ mi. So gbogbo nǹkan míì tẹ́ ẹ bá ṣe kò bọ́dà mi. Ẹ bá wa gbé microphone látàárọ̀ títí dalẹ́. Kẹ́ ẹ ṣe ìkà tó jù bẹ́ẹ̀ lọ fún mi. Kẹ́ ẹ rojọ́ mi títí. Kẹ́ ẹ fi mí pa torí kò ju ṣe yín lọ. Ṣùgbọ́n inú mi dùn fún nǹkan kan. Mi ò fojú sunkún ọmọ. Nǹkan tó jà jù nìyẹn. Victory ti tèmi òun nìyẹn. Victory ti tèmi ní pé mo fi òpin sí. Fún ẹni tí mo lè fòpin sí. Fún èyí tí mo mọ̀. Òpin débá. Victory tèmi nìyẹn. Anything else, ẹjọ́ yín nìyẹn o. Bóyá ìdàkejì náà, ẹjọ́ yín nìyẹn o. Èmi ò fọ́ ẹ wò mí dáadáa. Ẹni tó ń rán yín síta kẹ́ máa pariwo. Ó mọ̀ mí. Mi ò fọ́. Nǹkan tí n bá fọ́ fún mi fọ́ fún. Nǹkan tèmi bá ṣe kíni tí mi ò bá fọ́ fún. Yín ká good morning. Mi ò fọ́ fún. So tẹ́ bá fi pé ẹ fẹ́ máa gara lórí mi rí. Ẹ má waste data yín o. Chapter yín ti close. Nínú ìgbésí ayé mi, chapter yín ti close. Ẹ rí pé àtijọ́ tẹ́ ti ń pariwo tẹ́ ti ń ṣe. Ẹ rí pé mi ì dá yín lọ. Mi ò ní dá yín lọ. Mo ti move on. Ẹ̀yin ni kẹ́ ẹ move on pẹ̀lú life yín. Ó wù yín kí n máa sunkún. Ó wù yín kí nǹkan ṣẹlẹ̀ sọ́tà àwọn ọmọ mi. Bọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pé ogun yìí kò bì mí wó. Mo máa dúpẹ́ ni. Mo máa dúpẹ́ ni. Mo ń wo ọmọ mi. Ó ń wálé. Ó wá ń wò mí. Ó ń kí mi. Màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mò ń rí ọmọ mi. Kò sí nǹkan tó jù bẹ́ẹ̀ yẹn lọ. Kò wá sí bẹ́yìn èèyàn tẹ́ ṣe lè rojọ́ lórí social media. Tèmi Abídèmí ti máa stop. Life mi ò lè stop torí yín. Máa ṣe life mi. Máa ṣe life mi. Èèyàn ni.
ó dàbí ọ̀rọ̀ bàbá Mohbad tó ní ènìyàn ni mí èmi kò mà lágbára ṣùgbọ́n agbára Ọlọ́run wà lẹ́yìn tèmi. Ẹ̀yin non-fracas people tẹ́ wà ń bí ó lè má yé yín, gbogbo ẹnu náà dẹ̀kọ́ ni màá fi sọ̀rọ̀, kò yé yín bẹ́yẹn. Gbàgbó síjọ́ kìíní àná, ṣì á jẹ́ ọjọ́ kìíní àná, táwọn ọmọ olúwẹ̀rí máa gbóòjò wọ́n kọjú ìjà sí Igba Ọ̀rúnmìlà ó ṣe ojú wọn báṣubàṣu. Igba Ọ̀rúnmìlà ó ṣe ojú wọn, ó jẹ ojú ìyá wọn yàmàyàmà. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n á ní pé ìyá wọn pààyàn. Ẹjọ́ ta ló ń pa? Ta l'Ọ̀rúnmìlà pa? Ta ló ń mí? Ta ló wà ń dùn? Igba Ọ̀rúnmìlà. Àwọn alálẹ̀ dúró tì mí. Wọ́n ní magazọ ṣá ọmọlógo rọra gazọ. Ohun yìí ni. Ohun yìí. Tọkọ mi bá tún dé láti ibiṣẹ́ lálẹ́, màá tún mú kó. Màá tún fi ọ̀rọ̀ yín mú kó. Mi ní rònú o. Mo sọ fún yín, àpòrònú mi ó ti shift. Ó shift ni o. Kò lọ completely, ó kàn shift díẹ̀ ni. Because I am filled with joy. And I got peace of mind. You see that peace of mind matters a lot. Bá wa sọ láti dọ́là. Bá a ń kàlí ike kaput. It have go. Ó ti lọ. Kò sí ọgbọ́n kankan bí mọ́. Èyí tí mo rọra manage, ẹ̀yin náà lẹ bá ń waste ẹ̀. Ẹ ti jẹ́ kó waste. Ó dẹ̀ ti lọ nìyẹn. Ẹ sọ pé ó ti lọ. Ẹ sọ pé kí ni? Ẹ sọ pé ó ti lọ. It have go. Ó ti lọ. Ẹ wá fọ̀ ẹ̀yin tèmi. Ìbẹ̀rù òsì, ìfòyà òsì. Ó wáyé lọ. Èmi máa já yín tán. Èyí tí n bá lè sọ máa sọ fún yín. Èyí tí n bá lè sọ slide sínú DM mi tẹ́ bá fẹ́ gbọ́. Èyí tí n bá dẹ̀ lè sọ náà máa kà sára. Èyí tí n bá ti lè sọ máa já yín bó bá ṣe ń lọ. Àwa dúró digbín, kò sí fòyà fọmọ ológo. Jẹ́ bó ṣe jẹ́. Ó mà sún mi o. Wọ́n ní pé mo ń gbọ́dọ̀ mi ìwò because mo drive lọ London láàárọ̀ àná, alẹ́ àná ọ̀sán ni mo padà. Mo wá ń gbọ́ ẹnìkan wá gist mi. Wọ́n ní Olúwẹ̀rí sọ pé wọ́n ní ìgbín sọ pé wọ́n náà jáde ìyàwó fún ẹ̀sùn apànìyàn. Mo ní Olúwẹ̀rí ti kú ni. Olúwẹ̀rí padà kaput ni torí kò yé mi. Ẹ̀wẹ̀ má jẹ̀rẹ̀. Mo ní Olúwẹ̀rí padà kaput ni. Wọ́n ní Olúwẹ̀rí ń dúpẹ́ lọ́wọ́ ìyá wọn, ọ̀gá wọn, àǹtí wọn, ìyá wọn. Ìwé ẹ̀ ló tó òun látọ̀ka. Mo ní èmi ò dẹ̀ báwọn bèbí yìí rò báyìí o. Àti o fẹ́ pa nínú wọn kojú ogun láwà. Mo wọ̀ rẹ́rìn mo kan sára. Anyway, ìgbín wá ṣàlàyé wípé Olúwẹ̀rí ti lọ ọ̀run alágejì pé torí ẹ̀ náà ṣe fi ẹ̀sùn apànìyàn náà fi kan Ọ̀rúnmìlà. Mo ní ọ̀rọ̀ yìí tó báyìí. Èmi ò mọ̀. Má ní Ọ̀rúnmìlà o. Wá sọ tẹnu ẹ̀. Ọ̀rúnmìlà bá dé. Ọ̀rúnmìlà ní Olúwa mi o. Elédùmarè ọba òkè. Àánú rẹ ni mo béèrè fún. Èmi ò pa ẹnikẹ́ni. Àwọn ọmọ Olúwẹ̀rí wọ́n kàn fara pa ni. Kìí sì ṣe ẹ̀ṣẹ̀ àmọ̀mọ̀dá. Ọ̀rúnmìlà Olúwa mi bá ní. Ọ̀rúnmìlà ṣé bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn?
á sún dájọ́ rẹ̀ síwájú pẹ̀lú àlàyé. Mo fẹ́ kó wá ṣàlàyé fún mi lẹ́kùn rẹ́rẹ́. I rest my case. Bí ilẹ̀ ṣe wá ń gbọ́ nìyẹn o. Tọ́nà ti gbé Ọ̀rúnmìlà lọ. Ọ̀rúnmìlà ẹjọ́ tó máa lọ rò ó. Wọn náà ti gbé ẹ lọ. Ọ̀rúnmìlà bá dáhùn, ó bá ní olúwẹ̀rí ṣó o kú ni? O mà kú o kàn ṣe má parọ́ ọmọ mi. Olúwẹ̀rí. Adájọ́ bá ní olúwẹ̀rí Ọ̀rúnmìlà ẹ kó sì kúrò níwájú mi. Bóyá máa jẹ́ ni yásùn. Ẹ kọ sílẹ̀. Kìkìsíkì gbàǹgbàdókè. Ẹ wò èmi wá ṣe yẹ̀yẹ́ ni. Kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Mo kàn fẹ́ kẹ́ wo látọjú mi báyìí. Kò sí nǹkan báyìí tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Until then, ẹ̀yin tèmi, aluta continua. Justice for Mohbad. Orí justice for Mohbad mo wà mí ráyè gbogbo kàtìkàtì yìí tó wá dé aṣọ. Ẹjọ́ ẹnu la máa fi sọ ẹ̀fùrọ̀ la máa fi jókòó. A sì gba agbẹnusọ. A máa gba agbẹnusọ. Àsìkò yẹn ò tí tó. Tásìkò bá tó, máa jẹ́ ẹ̀yin tèmi sí.